Welcome to Leyin Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lọ́lọ́kan òjọ̀kan update náà máa mú wá fún yín ọ̀rọ̀ lórí Portable àti Queen Dami náà ni a ṣì wà lórí ẹ̀. So àwọn èèyàn fi ọ̀rọ̀ jomi tó ro ọ̀rọ̀, àwọn èèyàn discuss, àwọn èèyàn ṣe program lé lórí. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí woman yìí sọ láti US. Kẹ́ gbọ́ contribution àwọn èèyàn lórí bí Portable bó ṣe ń sọ̀rọ̀. Àwọn kan dúró wípé ó disrespect ọ́fíìsì Aláàfin. So àwọn kan blame Aláàfin pé kò yẹ kó fẹ́rù àwọn ọmọ yẹn, pé àwọn ọmọ yẹn pé wọ́n níṣẹ́ lọ́wọ́. So gbogbo ẹ̀ náà ni àwọn èèyàn sọ. So and then tá a bá ní ká wò ó, ṣé Portable ló jẹ̀bi àbí Queen Dami àbí bàbá Aláàfin tí wọ́n ti papòdà ní tiwọn. So because àwọn èèyàn sá ń sọ̀rọ̀ wípé kò yẹ kí Portable máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn, pé kò tiẹ̀ yẹ kó máa dákọ̀ late Aláàfin sínú ọ̀rọ̀ tó ń sọ, wípé ṣèbọn àti Queen Dami ni wọ́n jọ ní business papọ̀, pé orúkọ Queen Dami nìkan ló yẹ kó máa dá, pé kò yẹ kí ó máa disrespect orí adé because Yorùbá race a gbúdọ̀ ní respect fún culture, a gbúdọ̀ fi àpọ́nlé fún àwọn tán bá jẹ́ ọba wa. So gbogbo àwọn ọ̀rọ̀ yìí ni àwọn èèyàn discuss. So ẹ jẹ́ ká wo fídíò yìí kí àwa náà tí àwọn ń wò láti ilé ká contribute, ká comment ìwòye tí àwa náà bá fi wo gbogbo àwọn nǹkan tí Portable sọ nípa ọ̀rọ̀ Aláàfin. So gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ yẹn ṣé ó tọ́ kó sọ bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká fi sí under comment section ní after àti ṣé Portable la fẹ́ blame ni àbí ìyàwó Aláàfin Aláàfin gangan tán ti dẹni àná? Portable la máa blame àbí Aláàfin? Awo alata, why are you repeating yourself? Wọ́n ẹ̀ ṣe dá yín lóhùn ni now. Ege. Okay o. Why am I not talking about Portable? Kí lẹ fẹ́ kí n sọ nípa Portable? Ṣé Portable ni ká blame ni àbí Aláàfin tó fẹ́ ẹgbẹ́ ọmọ ẹ̀ tán fẹ́ àwọn ọmọ tán rice tán fẹ́ àwọn ọmọ tán train? Wọ́n mọ̀ ẹ́ ṣàyè sùúrù o, ìfẹ́ tán fún event kó má máa pariwo. Ṣẹ́yẹ́ kíkọ̀ rọra ṣí window díẹ̀ kátẹ́gùn máa wọlé, because bọ́nà méjì ni mò ń lò kí steam má bonú ilé, kí kinní má bẹ̀rẹ̀ sí ń pariwo sínú ọ̀lẹ́tì. Ṣé Aláàfin ni Dami ni ká blame ni àbí Aláàfin tán lọ fẹ́rú èèyàn bẹ́ẹ̀ yẹn? For example nsìn, look at Ọọ̀ni of Ifẹ̀. Ọọ̀ni of Ifẹ̀ kó ìyàwó jọ. I'm not doing this video in English. Apologies to people who don't speak English. This is a very sensitive issue concerning Yoruba leaders, Obas. So I'd rather do it in Yoruba. So apologies. Anthony said I should go and learn Igbo so that we can be having Igbo time. I only sabi speak Kedu, Odimma, Kedu Makaolu, Oludimma, Kedu Makafi Atata, Afi Atata Dimma, Ebe Kineje, Anumeje Lagos. You see, I sabi small. Ebe Kineje, Anumeje Lagos, Anumeje Nigeria. Anyways, I'm not reading your comments for the past 2 months. Ojowu ni yin, awo alata. Comments yin wo ni mi ò read. Ojowu. Ojowu buruku. Why will you say I'm not listening? I'm not reading your comments. I'm reading your comments, matter. Mo need the phone mi kejì o. Kò dẹ̀ sọ mo kankan nle. The girl is to be blamed. Let me tell you, before you blame the girl, blame the person that mingle with that kind of girl in the first place. Mumbo ilata. I blame Alafin for marrying that kind of a girl. Number 1, àwọn ọmọ yẹn kéré. Number 2, àwọn ọmọ yẹn ò níṣẹ́ lọ́wọ́. Alafin fi fẹ́ wọn. Àwọn ọmọ yẹn ò níṣẹ́ lọ́wọ́ tí Aláàfin fẹ́ fi fẹ́ wọn. Look at irú àwọn tí Yakis. Ẹ lọ́gọ́ mo ti sábọ́ sórí bí.
ẹ lọ wo àwọn tí Ọọ̀ni of Ifẹ̀ fẹ́. Ṣé irú àwọn ìyàwó tí Ọọ̀ni of Ifẹ̀ fẹ́ yẹn bó ṣe pọ̀ tó tí wọn bá fẹ́ Ọọ̀ni of Ifẹ̀ mọ́ lẹ́nìí kì í ṣerú Portable láyé. Wọn ò lè lọ fẹ́ irú èèyàn tó rí bẹ́ẹ̀ yẹn. Portable ò ní blame o, kò ní blame. Bí Portable ṣe rí ti ẹ̀ nìyẹn, ẹgbẹ́ ẹlẹ́yẹ dẹ̀ ń fò, ẹgbẹ́ ẹlẹ́yẹ ń fò tẹ̀lé. Ṣé mo gbà á? Dry smoke, òjò wí ni dry smoke. Ẹgbẹ́ ẹlẹ́yẹ ń wọ́tọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ mu kẹ́ tó blame girl yẹn. Ẹ kọ́kọ́ blame Aláàfin tó fẹ́rù girl yẹn. Number one, àti ilé ni girl yẹn ò ti wà trained. Àti ilé tí girl yẹn ti wá. Ṣọ́rọ̀ mi yé yín. Àwọn parents ẹ̀ wọn ò kọ́ kó níṣẹ́ lápá. Aláàfin wá fẹ́. Thank you, Kazeem. Aláàfin wá fẹ́. Aláàfin kàn kó wọn jọ, ó ń kórasì jọ. Tí Aláàfin ò bá fẹ́rù girl yẹn, kò lè bí girl yẹn ṣe bó ṣe jẹ́ p'Aláàfin kú. Káyé lòmí ni girl yẹn fẹ́ ẹgbẹ́ ṣàwáwù ẹ̀. Ṣé wọ́n pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ìdọ̀tí Aláàfin gangan ni ìdọ̀tí yẹn bá. That office ni ìdọ̀tí yẹn bá. Tẹ́ bá lẹ̀ ń blame girl yẹn. That office. Ṣé rí bí yẹn ṣe wà kan bó ṣe wà? Level bí tó wà ló belong sí yẹn. Ṣé ó yé yín? Gbogbo nǹkan tó wà tí Portable ń ṣe yẹn, as far as she is concerned, ó fi ìpòhùn ti arrive ni because level tó belong sí ni. For example nsìn, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nsìn, ta ni ìdọ̀tí ẹ̀ ń bá? Àfin ló ń bá náà. Àfin ni gbogbo ìdọ̀tí yẹn ń bá. Àfin yẹn ò kan even our parents girl yìí. Nobody cares about the girl. Nobody cares about the girl's family. Bí ó ṣe wípé what everybody is saying ni pé Portable ò tiẹ̀ respect Àfin. Ẹ wo Portable bó ṣe ń wọ́ Aláàfin nínú ọ̀rọ̀ yẹn. Ó ní àwọn ọba kan náà ń fẹ́, àwọn ọba yẹn dẹ̀ ti lọ òun lọ́ba tó ń fẹ́ nísìn. Portable go respect ibi tí ọba place ara ẹ̀ sí náà máa place èèyàn. Okay, Aláàfin ò sí láyé mọ́, but Àfin yẹn is a respectable office nílẹ̀ Yorùbá. Ó dàbí ìgbà kan tí wọ́n sọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ni. Ìgbà tó ń sọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀, ṣe bọ́ ọ́fíìsì yẹn náà ń bú. Okay, now tó wá Ọọ̀ni of Ifẹ̀ ó ti straighten nǹkan. Ó lọ kó àwọn ìyàwó tó jẹ́ wípé níwọ̀nba ó lè clip wings wọn pẹ̀lú bọ́n ṣe lówó tó. Tí anybody bá máa fẹ́ àwọn ìyàwó of Ifẹ̀ ń sìn tó bá kúrò ní ọ́fíìsì, tó bá kúrò lábẹ́, kò ń ṣe just anybody náà máa fẹ́ now. Because number one, wọ́n níṣẹ́ lọ́wọ́. Wọ́n ní iṣẹ́ wọn lọ́wọ́. So tó bá máa fẹ́ yàn, yeah, he said it, ẹ lọ gbọ́ fídíò yẹn. Mi ìdẹ̀ fẹ́ lọ sókè, yẹ kí lọ mú fídíò fóònù mi kejì ká play kẹ gbọ́ kíní yẹn. Ó lọ́ba tó fẹ́, ó láwọn ọba kan ló ń fẹ́ tẹ́lẹ̀, wọ́n dẹ̀ ti lòun lọ́ba tóun step in. Irú àrífín burúkú wo nìyẹn? Irú àrífín burúkú wo nìyẹn? Tí ò bá ń ṣe pé kábíyèsí ńgbà kan wà láyé, àwọn náà kọjá àyè wọn. Wọ́n kọjá àyè wọn ni now. Èèyàn bá ti kọjá àyè ẹ̀, wọ́n ní tí kinní kan bá ṣe kinní kan, kinní kan á ṣe kinní kan. Yorùbá máa sá mọ́yàn lórí ní time tí wọ́n bá ní ìdè. Mo fi fóònù kejì ẹ̀ sí àbí mo mú dání nígbà tí mò ń jáde. Okay, you see. Also, he said it. Ó now. Kábíyèsí tán lọ fẹ́ rú ẹ̀ ní kí náà wá dé dọ̀dọ̀ rú àwọn ọmọ onídọ̀tí yẹn. Wọ́n wá dọ̀dọ̀ ọmọ tí ò níṣẹ́ lápá at that age kan tó kú. Abẹ́ẹ̀gì, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà jèrè. Gbogbo ìdọ̀tí tó ń ṣẹlẹ̀ ṣé gẹ̀yẹn ló affect àbí Àfin. Àfin everybody ń wò pé Portable lè máa sọ̀rọ̀ báyìí sí àwọn ẹ̀rẹ́ gbọ́. Ẹ jẹ́ n play ẹ̀kẹ́ gbọ́. Ń bọ̀ o, fídíò yẹn dà. Òun rè. Ṣé ń gbọ́? Bí ìyá ńlá bá gbé yín ṣọ́lẹ̀ kékeré agorí ẹ̀, thank you. Ẹ máa gbọ́.
ṣé ń gbọ́ ṣé ń gbọ́ lẹ́nu Portable. Two years mo fẹ́ fún 2 years oyún bíi 4 sí 5 jábọ́ lára rẹ̀. Káwọn bọ́ ìgbàlè kan lè ṣe kó máa nígbà tí fa ni wọ́n á ti gun kínní. Olórí burúkú lọmọ náà. Ògolódé o mi ò mọ̀ tẹ́lẹ̀ ògolódé ló jẹ́ kó fọ́lò. Olórí burúkú gbogbo àwọn olówó ayé gbogbo àwọn alágbára ayé tó wà lórí ilé. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Èmi mọ̀ fún lọ́wọ́ olórí burúkú kò ní kí n ṣì. Morning Miss Road ni corporate Portable now. Ilé gbogbo ẹrù lé oko sálọ olórí burúkú. Ojojú táwọn fámìlì ẹ àwọn fámìlì ẹ di àṣemọ̀ fíù orí burúkú tó ṣe lọ́dọ̀ ọba jọ́sí ó ti wá ṣe lọ́dọ̀ ọba èní o. Ṣé gbọ́? Ìyẹn kùn Dami orí burúkú ó yẹ kó. Ó ní orí burúkú tó ṣe lọ́dọ̀ ọba lọ́jọ́ sí ó ti wá ṣe lọ́dọ̀ ọba ìsín o. Ṣé ti gbọ́ accusation tí Portable ti fi kàn which could be true. Ó ló ń fi òbò hun àwọn ọkùnrin ní online. Majority àwọn ọmọbìnrin tán lápá lọ́wọ́ tán níṣẹ́ lọ́wọ́ yìí. That is what they do on social media. Kí la Aláàfin wá dọ́dọ̀ ọmọ tí ò níṣẹ́ lápá at his age. Kí ná wá dé ọ̀dọ̀ ọmọ táwọn ìyá àti bàbá ò tọ́. Kí ná wá dọ́dọ̀ ọmọ tó jẹ́ wípé kò tí ì gbó ká kọ́kọ́ mu láti bẹ̀. Àwọn girls yẹn ò tí ì gbó tálàfin fi gbé wọn tó fi fẹ́ wọn. Gbogbo ìdọ̀tí tó ń ṣẹlẹ̀ yìí kò kan anybody. Ìdọ̀tí yẹn ọ̀dọ̀ àfin ló rubbish. Kíru Portable máa gun ìyàwó kábíyèsí. Kíru Portable kó find ìyàwó kó lè kẹnu sí ìyàwó kábíyèsí. Because ìyàwó kábíyèsí ò ń ṣe èèyàn gidi from the onset. Ẹ jẹ́ ká mú láti bẹ̀. Tó bá jẹ́ èèyàn gidi láti onset from the beginning Portable kò lè bá rẹ̀ lọ́dọ̀ ọ̀rú Portable. Kò lè bá rẹ̀ lọ́dọ̀ ọ̀rú Portable. But because àti ilẹ̀ àwọn ọmọ tó jẹ́ wípé ní ìwọ̀n bí ṣe fẹ́ kù tẹ̀ kí n má dàbí pé mò ń sọ̀rọ̀ tí ò yẹ kí n sọ. Kí ni Portable ń bọ́mọ yìí jà fún? Portable sọ wípé there was a video tí mo rí gẹ̀yẹn ṣe online ó wà lórí TikTok. Portable dẹ̀ lé gẹ̀yẹn kúrò lórí TikTok. Ó ní kó kúrò lórí online. Ó ní ìyàwó lé kí ló ń wá lórí TikTok. Alára gbóná ni Portable. Owó burúkú wà lára ẹ̀. Kò dẹ̀ gbádùn. Owó burúkú ló wà lára ẹ̀. Owó ló ìjà owó ló ń jà o. Kò sí nǹkan tí gẹ̀yẹn ṣe fún o. Kọjá wípé ó feel insecure. Gẹ̀yẹn ò ṣẹ́ o. Kọjá wípé ó lè wá jó òótọ́ o. Èyí tó ń sọ wípé bóyá ó ń ṣìdí hàn yàn yẹn o. Ó possible o. Because àwọn ń ṣe dáadáa. Gbogbo àwọn ladies tó ń níṣẹ́ lọ́wọ́. Ẹ lọ wo ṣọ́ọ̀bù tí Portable lòun ṣí fún. Mo wo ṣọ́ọ̀bù náà mo ní ṣé ṣọ́ọ̀bù leléyìí. Ṣé ṣọ́ọ̀bù tó ṣí fún leléyìí tó ń ṣe gàràgàrà. Ṣé ṣọ́ọ̀bù tó ṣí fọ́mọ ilé ló dàbí inú ilé tó lòun gbà fún gan mo dá ìyà burúkú máa ń jẹ àwọn ọmọ yìí kẹ́ ẹ wo kitchen yẹn kólóbó báyìí. Mo ní ilé tí Portable gbà tó ń halẹ̀ mọ́mọ́ lọ́mọ leléyìí. Tó bá jẹ́ pé àwọn ọ̀yà ọmọ yìí tọ́ bó ṣe yẹ kán tọ́ tán ṣe nǹkan tó yẹ kán ṣe. Mo ní kẹ́ fi Dami sílẹ̀ in the first tí Dami bá ní class kò ní fẹ́ Aláàfin in the first place. Tí Dami bó ṣe jọmọ kékeré tó yẹn tó bá jọmọ tí ò ń ṣe àtòbò jẹun tí ò ń ṣe ọmọ tí ò ṣe kíní tó bá ní kó fẹ́ Aláàfin ó lè sá lọ kó má fẹ́ Aláàfin. Ó lè sá lọ pé òun ò fẹ́ Aláàfin tó bá jẹ́ ọmọ tó ní dreams. Kí la Aláàfin wá dọ́dọ̀ rú ẹ̀. Gbogbo ìdọ̀tí tó ń ṣẹlẹ̀ yìí kò kan Dami kò affect ẹ̀ bí Dami ṣe wà yẹn ayì máa rọ́kùnrin mi tó máa fẹ́. Ẹ gbàgbé ẹ̀. Kí la Aláàfin wá dé ọ̀dọ̀ rú ẹ̀. Irú àwọn èèyàn wo lẹ rò kó yẹ kó tó máa kẹnu sí Dami. Àwọn wo lẹ rò kó fẹ́ kẹnu sí. Àwọn wo lẹ rò kó fẹ́ kẹnu sí. Tóbìnrin bá ti wà tí ò níṣẹ́ lọ́wọ́ oríṣiríṣi ló máa fojú rí. Ṣé
ṣe ń gbọ́ṣẹ́. kò rọ́mọ bí tá a bá tó bá lóyún báyìí oyún ṣẹ́ ni. kò fẹ́ lóyún fún Portable. kò tí Portable ò tí ì sọ nǹkan tó ń ṣòun gangan kò tí ì sọ. ẹ̀rín bá sì mi ó jẹ́ kí èèyàn wá responsible wo calm down mo fi obìnrin mo fi kó ọ̀rọ̀. Hold on. Temitope, you said then I will also blame Dami's parents. God bless you. You are very, very right. Number one, Dami's parents show that wọ́n ṣe parents gidi. Because a good parent, kò ní la ojú ẹ̀ lẹ̀, kó gbé ọmọ kékeré, ọmọ tó ẹ̀ṣẹ̀ jí, kó ní Aláàfin ló máa lọ fẹ́. Irú àwa gan àgbọ́dọ̀ sọ pé a fẹ́ lọ fẹ́ rú Aláàfin, kó tó rí pa Aláàfin kú. Irú wa yìí, a gbọ́dọ̀ ní Aláàfin ó entice wa pẹ̀lú owó tí ò bá ní. Ká má wá sọ̀rọ̀ ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn, wọ́n wá lọ fẹ́ fún Aláàfin. Wọ́n lọ fẹ́ f'Aláàfin. Ọmọ mi máa sá lọ, á lóun ò fẹ́. Now, ìgbà tí Aláàfin bá wá, ká wá sọ pé Aláàfin ti wá kú tán sìn. God bless you, Jackie or Joyce. Not only educated, a girl child should be taught how to stand on her feet, how to be self-sufficient. A girl child should be taught how to be self-sufficient, not to depend on any man. Òun ló bá débẹ̀. Ṣé kò ní nǹkan tó ń ṣe k'Aláàfin tó kú? I blame her, I blame the parents, I blame Aláàfin overall for mingling, because Aláàfin ò bá mingle pẹ̀lú ẹ̀. Tó bá ti yẹ pé àwọn parents ẹ̀ fail. Honestly, ọ́fíìsì yẹn ló dùn èmi because Ọ̀yọ́ state làwọn parents mi ti wá. Ọ́fíìsì tó lọ stay nìyẹn ló dùn mí. Tí àwọn parents ò bá tọ́ dáadáa, tí Aláàfin ò bá fẹ́ rú ẹ̀, kò ní gbé ìdọ̀tí wá dé ọ̀dọ̀ Aláàfin. Tó bá dáṣe Aláàfin lè reject ẹ̀. Tí Aláàfin ò bá ṣe onídòkúdò. Okay, Aláàfin ò kú, ó wàjà ni, ẹ má bínú. Wọ́n náà wàjà ni wọn ò kú. Ó ń bọ̀ o, ẹ mọ̀ pọ́wọ́ méjì la fi ń ṣe nǹkan báyìí o. A máa ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ni o. Kí nìyẹn? Oh, okay. Kí nìyẹn ti jábọ́? Wọ́n l'Aláàfin ò kú, ó wàjà ni a ti gbọ́. Ọ́fíìsì yẹn, ó stay ní ọ́fíìsì yẹn mẹ́rin. Ó stay ní ọ́fíìsì yẹn gan. Irú Portable. Oh. Irú àrífín burúkú wo nìyẹn? Bàbá wèrè ni boy yìí o. Ẹ jọ̀ọ́. Báwo làwọn girls yìí ṣe ń find bọ̀bọ̀ yìí attractive gan? Tí ó bá ń ṣe pé ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ni wọ́n. Kí ló ń find attractive lára bọ̀bọ̀ yìí? Alára gbóná òṣì. Alára gbóná. Ìjà owú ló ń jà o. Ìjà owú ni wèrè ẹ̀ ń jà o. Ẹ ṣáà ní sí o. Ọmọ gbé yọ sí. Mo yìí ń bọ̀ lórí Dami o. Mo ń bọ̀ lórí Dami. Ṣé ń gbọ́? Kí Portable máa fi rẹ̀ ìwé Aláàfin.
sẹ́ni òkò fún yàn ó ń ṣe fídíò kọ̀ kò rọ́mọ bí tá a bá dó tó bá lóyún wáyé oyún sẹ́ni àti ẹ̀mọ̀ bẹ́ẹ̀ àlọ́ nígbà olóyún burúkú ní àmì àlóyà olóyún àgbà olóyún burúkú. He's using jazz on them. Lifestyle tó ń lò ẹ̀wọ̀ èsì fún èsì ní wèrè lò ẹ̀wọ̀ wèrè olóyún burúkú. àìmáàsì mi ó dá kí èèyàn wá responsible wo calm down mo fi obìnrin mo fi kó ọ̀rọ̀ jọ ni tóbìnrin bá lóun ò ṣe mọ́ èmi ni mo ní gbogbo property mi ẹ wo gbogbo ṣíà ẹ wo gbogbo nulẹ̀ gbogbo bẹ́ẹ̀dì gbogbo sẹ̀kú èmi ni mo ní àìmáàsì mi ò Orí ẹ̀ burú. ọjọ́ ọ̀la mi ni mo fi train ọjọ́ ọ̀la mi mo fi package ọjọ́ ọ̀la mi òun náà kò wá sínú ọjọ́ ọ̀la mi because kò bímọ fún mi it's not about my ọjọ́ ọ̀la yeah ẹ kò sí mo ní property ìwọ ọkùnrin ìwọ ra síìsì ra ṣíà ra bẹ́ẹ̀dì tóbìnrin bá ní gbogbo òun sílé níjọ́ tó bá náà òun ò ṣe mọ́ ìwọ náà ní kọ́ ẹ̀ ẹ̀wò ẹbí ni mo ní gbogbo property ẹ̀wò. Ṣé bọ̀bọ̀ iná máa ṣá? ẹ̀wò gbogbo kíṣì ọ̀la oní kíṣì èmi kì ẹ̀wò wèrè ó sọ ọjà ni ọ ọlọ́yin burúkú àìmáàsì ẹgbẹ́ náà bá jọba lọ ó bá ṣọ ibùkún lọ́dọ̀ Ṣé ń gbọ́? Ó lọ bá jọba lọ. Káì. Orí Portable yìí burú o. Gbẹ́nu òṣì sọ́hun ìwọ onídọ̀tí yìí. Abẹ́ máa gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu ẹ̀. Ọba ànájó ọba ìníjú tàná lọ lẹ́nu Portable. Káì. Tí wọ́n ní tí ẹran bá máa kànyàn pa, ṣé bíi ti ìgbín wá ni? Tí ò bá ń ṣe pé àwọn ọmọ tí wọn ò tọ́. Tí ò bá ń ṣe wípé ọmọ tí wọn ò tọ́. Shame on the parents of that girl. Big shame on them. Wípé ọmọ wọn ó fẹ́ Aláàfin rí. Ọ̀dọ̀ Portable ló lọ láǹdì sí. Wọ́n fail as a parent. Wọ́n ò train ọmọ wọn rárá. Wọ́n kàn train ẹ̀ pé toró fine or anything ló lè lọ fún. Tí ò bá sí yẹn, ó fẹ́ irú Aláàfin. Ọ́fíìsì yẹn lásán ó tó ẹ ṣe báyìí. Ọ́fíìsì yẹn pé mo ti fi Aláàfin rí. Ó tó ẹ tó máa ṣe báyìí tó máa bùgá tó jẹ́ pé àwọn doors kan á ṣí fún ẹ. Ó wá lọ bá rẹ. Very big shame on that girl that is called Dami. Very big shame on her. As young as she is, olótẹ́ẹ̀dì fúnru Portable torí pé ò ní apá láti fi ṣiṣẹ́. Àwọn òye ò kó ẹ bó ṣe ń ṣiṣẹ́. Portable wá ó ṣí ibi tó tiẹ̀ ṣí fún yẹn gan. Ṣé ṣọ́ọ̀pù la fẹ́ pè yẹn ni àbí kí la fẹ́ pè? Because ibẹ̀ yẹn ò jọ ṣọ́ọ̀pù lójú èyí. Even ní ayé ìgbà táwa kéré táwa ní 20 something tá máa ṣí ṣọ́ọ̀pù wa tóbi jù yẹn lọ́nà. Ó wá ló ṣí ṣọ́ọ̀pù. Wọ́n ṣí mo wo ṣọ́ọ̀pù náà gbà tó sọ pé òkan bóun já ṣọ́ọ̀pù kan bóun já ṣọ́ọ̀pù. Mo ń wo ṣọ́ọ̀pù tán fẹ́ bá já. Nígbà tí mo rí ṣọ́ọ̀pù yẹn náà ṣọ́ọ̀pù leléyìí. Ṣọ́ọ̀pù leléyìí. Bí kí ló ń ṣe network yẹn máa sá lọ sábọ̀ ń bì. Mo ní ṣe ṣọ́ọ̀pù tí Portable lóhun ṣí leléyìí. Ìyà ò máa dá láyé yìí o. Kó tí ṣe rí bí ṣọ́ọ̀pù yẹn ṣe kéré. Tó bá jẹ́ pé gẹ́yẹn ló fowó ara ẹ̀ ṣí ṣọ́ọ̀pù yẹn kò bá ti dájú. Pride ẹ̀ nìyẹn. Owó ara ẹ̀. Àtẹ́lẹ̀ ọwọ́ yàn báyìí. There is nothing like the biggest pride a woman can have is her own money. Kó mọ níwọ̀nba, there is pride. Kó mọ ní kékeré báyìí, there is pride. Pé ó bá nǹkan lọ́wọ́ mi. Ara nǹkan tá a fi ń sọ fáwọn èèyàn nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń pa ọmọjọ́ tẹ́ ẹ lè tọ́. Ṣé ti ráyé yín ní títì? Tọ́ ọmọ yín, ọmọ ò tún lè tọ́ rẹ̀. Tí òbí bá tọ́ ọmọ máa ń tún rẹ̀ tọ́ ni. Wọ́n tọ́ Dami, wọn ò rí tọ́. Àwọn òye àti bàbá ẹ̀ because òun ló gbé stain yìí wá sọ́dọ̀ Aláàfin. Ló jẹ́ kó wá bú ààfin tiwa. Torí ọmọ Ọ̀yọ́ làwa. Ọ̀yọ́ làwọn parents mi ti wá. Ó wá jẹ́ kó máa ṣe ẹnu yàmàyàmá sí ààfin.
orí ẹ burú Dami torí ìwọ ló jẹ́ kí Portable máa sọ̀rọ̀ sálàfin kò tí ẹ wo ọjọ́ orí Aláàfin kò wo ọjọ́ orí bàbá yẹn wọ́n ṣiṣẹ́ ìdì fún ẹ ó wá ń pariwo pé òun ṣí ṣọ́ọ̀bù ó tún fi kíchìn wọ̀n kíchìn mo ní a ṣé kíchìn náà lélẹ́yìí ó ní kán wo kíchìn o kán wo kíchìn o gbẹ́nu òṣì sọ́hùn ọmọkọ́mọ ọmọ òfò nígbà tó ń sọ pé kán wá lọ já ṣọ́ọ̀bù kán wá lọ já ṣọ́ọ̀bù ní a ó tún ṣí ṣọ́ọ̀bù fún nígbà máa rí ṣọ́ọ̀bù ló mo ní a Sister Bọ́lá ìṣọ́ra yín o Sister Bọ́lá ìṣọ́ra yín o Ọ̀yọ́ tíá Ọ̀yọ́ tíátíá Ọ̀yọ́ tíá náà sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ yẹn wọ́n ti ajáàkì ẹ̀yẹ́ ká fi ibi Abẹ́òkúta sílẹ̀ aṣọ Abẹ́òkúta some other time Ọ̀yọ́ tíátíá kí ló ń jẹ́ àwọn aláta ti ajáàkì ṣòmọ́ mi lọ́wọ́ ìyá Ọ̀yọ́ kí ló tí ọba yín fi okó lulẹ̀ ha àǹtí Yẹ́misí ha àǹtí Yẹ́misí ẹnu mi ò gbọ̀rọ̀ èmi náà mọ̀ nǹkan tí bàbá wá dọ́dọ̀ ẹ̀ mi mọ̀ nǹkan tí bàbá yẹn wá dọ́dọ̀ ọ̀rú Portable of all people àǹtí Yẹ́misí nǹkan tẹ́ sọ yẹn máa blọ́ọ̀kì yín wọ́n máa blọ́ọ̀kì yín kò sí nǹkan tó dà kóbìnrin kò sí nǹkan tó dàbí pé kóbìnrin níṣẹ́ lọ́wọ́ Ọlọ́run kò ní iṣẹ́ ẹ ní ọwọ́ níwọ̀nba kọkùnrin bá nǹkan gidi mú ẹ lọ́wọ́ ó kéré ó tóbi the parents failed òun náà tún wá fail ara ẹ̀ but ká ní pé gbogbo nǹkan tó ṣe yìí ẹni mọ̀ pé ká ní kò kan Aláàfin kò sẹ́ni tó máa rí tiwọn rò the other lady tí Portable wọ́ lọ́jọ́ sí tó ló ń fẹ́ Koko Zaria ta lórí tiwọn rò ṣe kọ́ láwọn everybody fi wọ́n ṣe yẹ̀yẹ́ kiri social media everybody fi wọ́n ṣe yẹ̀yẹ́ ní lórí social media kò sẹ́ni tó rí tiwọn rò but because eléyìí jẹ́ bó ṣe jẹ́ òun làwọn èèyàn ṣe pé Aláàfin lọ́hùn wèrè ẹ̀yàrá tó gbà náà mo wo inú ilé tó lóun gbà fún gẹ́ẹ̀ yẹn mo wo ilé tó lóun gbà fún gẹ́ẹ̀ yẹn mo ní ṣé inú ilé tó gbà fún náà lélẹ́yìí tó fẹ́ kú gbogbo ilé tó gbà ojú báyìí lọ àti ṣọ́ọ̀bù tó lóò ṣí fún nǹkan kan ló jẹ́ kọkùnrin máa tọ́jú obìnrin ṣe bóbìnrin yẹn náà tọ́jú ẹ òun ló máa ṣóúnjẹ àbó nǹkan ló ń ṣóúnjẹ fún ẹ tó ń pariwo tó ń fẹ́ fún yẹn Portable o tó ń pariwo tó ń fẹ́ fún bọ̀ ipò òun gbalé fún òun ṣíṣọ́ obìnrin yẹn ni kó gbalé kókó síbẹ̀ Portable ò tí ì sọ nǹkan tó ń ṣe ẹ rántí pé lọ́jọ́ sí mo máa block àǹtí Yẹ́misí ẹ rántí pé lọ́jọ́ sí tí the other lady tí Koko Zaria tí yẹn ṣe ṣégè fún bó ṣe bẹ̀rẹ̀ sí ń pariwo òfò kiri orí social media nìyẹn òun kóyàwó jọ tá bá ń sọ fáwọn ọkùnrin tó ń kówóyàwó jọ pé ẹ lè dó wọn tán kò possible ẹ ń kóyàwó mẹ́rin ẹ ń kó mẹ́ta ẹ wá lẹ́yìn kan lẹ fẹ́ máa ṣàárín yẹn ẹ tanra yín ẹlòmíà bá yín ṣe lára àwọn ìyàwó yẹn òun mo ṣe máa ń wà àwọn ọkùnrin polygamy in nature polygamy in nature polygamy in nature at the same time lè settle gbogbo wọn ẹni bá fẹ́ kú ló máa kóyàwó mẹ́rin jọ ló máa lóun fẹ́ satisfy gbogbo obìnrin. Somebody said, is it that when Alafin died they didn't give all the wives some money? I don't know. It is a possible network. It is a possibility. Bóyá wọn fún wọn lówó. Stop. Alafin kó tó kú ṣé kò fún wọn lówó? Ṣé kò kí ń fún wọn lówó? For the fact pé ó fẹ́ Alafin is enough name for her to make a name on social media. Tó bá jọ ọmọ tó rí ẹ pé tí ò ń ṣọmọ tí kò kọ́ ara ẹ̀. Orúkọ Aláàfin tó ní yẹn. Orúkọ Aláàfin tó ní ó tó láti make owó tó bá yẹ pé ọmọ tó rí ẹ pé but ó joyè adojúdọkọróṣọ ó joyè ẹni tó ń ta òwò jẹun òun ló fi land sọ́dọ̀ ru Portable because ó fi pé Portable ní excess cash láti fún òun. Mo wo one of the videos tó ń sọ fún Portable wípé tí Portable bá fẹ́ yàwó lé òun máa pa mo ní ẹ̀ má gbọ́ mo òfò ó máa pa ọkùnrin tó bá fẹ́ yàwó ọkùnrin tó ti níyàwó lé kó tó pàdé àbí tí ò níyàwó
ó wá ní tó bá níyàwó mi lé lórí ó máa pa. Mo ní ṣé ń gbọ́ ọmọ tó ọkọ, ṣé ń gbọ́ ọmọ táwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ò kọ́. Ó fẹ́ pa ọkùnrin tó ló fẹ́ fẹ́ yàwó mi, ṣebí wà fílẹ̀ ní tí ò bá wọ̀ wà dẹ̀ bá tiẹ̀ lọ. Wọ́n kọ́ gẹ̀ yẹn ni àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ they did a bad job on her. So gbogbo nǹkan òṣì tó ṣe yẹn should go to the parents. Àwọn parents ẹ̀ ò tọ́ àtọ́. Ẹjọ́ ò sí lọ́wọ́ Portable. Iṣu èèyàn ló ń tọwọ́ èèyàn bọ epo. Portable wà lánàá gbà lọ́mọkọ́mọ yẹn. Ọmọ kan tó dàbí àrùn yẹn Portable yẹn. Nẹ́tíwọ̀kì ó máa ń fluctuate ìsàlẹ̀ yìí. She left before Alafin wàjà. No, Anna Adisa, don't say uneducated. Say women with low self-esteem, they settle for anything. Women with low self-esteem, they settle for anything. Don't say uneducated. There are some women that are uneducated, but they have self-esteem. They won't go for just anybody. Àìmọye obìnrin tí ó kàwé tí wọn ò lè fẹ́ rú Portable yẹn. Wọ́n á ní kọ̀ràn káwọn fẹ́ rú Portable káwọn dá wà. Kí ló wà lára Portable? Torí owó. Obìnrin tó bá nífẹ̀ẹ́ owó ló máa tẹ́ẹ̀dì fún Portable. Obìnrin tó bá jẹ́ ọ̀lẹ ló máa tẹ́ẹ̀dì fún Portable yẹn. Obì tí ò ní value fún rẹ̀ ló máa tẹ́ẹ̀dì. I'm not talking about his bóyá handsome àbí kò handsome. I'm talking about his ways and the way he runs his mouth. He's so uncultured, very rash. Ó tún look dirty. Ó dàbí ẹni tó fi nu lẹ́lẹ̀. Kò sí aṣọ tó wọ̀ máa dàbí ẹni tó ń yí mọ́rẹ̀ lẹ́ni náà. So kí ló wà appealing? Ká ní pé bó ṣe rí yẹn tó comport ara ẹ̀ dáadáa tó ń behave. Kí ló wùyàn lára ru Portable yẹn? Kí ló wùyàn pẹ̀lú ẹ̀? Wà wá jókòó pẹ̀lú Portable lórí social media. Ẹ máa ṣe love in Tokyo. Tí Portable dẹ̀ ní àwọn ìyàwó mi. Ó fẹ́ máa gba owó. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀? Kò fẹ́ bímọ fún Portable. Ó fẹ́ máa use Portable, fẹ́ máa gba owó ni. Why tó kó ẹrù Portable lọ? Tó bá jí ọmọ tó yẹ pé wọ́n tọ́ orí ẹ̀ pé tó mọ̀ pé òun níṣẹ́ lápá tó mọ̀ pé òun lè ṣiṣẹ́, why tó kó ẹrù Portable lọ? Kò yẹ kó kó ẹrù lọ. Ó kẹ́rù Portable lọ náà. Ó kó ẹrù ẹ̀, ó kọ́ ẹrí gbogbo yàrá yẹn, ó empty yàrá yẹn. Ó empty. Chair nìkan ni ò lè gbé. Kí ló kẹ́rù fún? Kí ló kó ẹrù fún? Kò yẹ kó kẹ́rù náà. Bọ̀ ẹrù tó kó yẹn ló ti fi orú èèyàn tóun náà jẹ́. Ó kó ẹrù ó wá sá lọ. Irú ṣọ́ọ̀pù yẹn náà á fi ṣọ́ọ̀pù yẹn sílẹ̀. Kò ní kó ẹrù inú ṣọ́ọ̀pù náà, but ó kó ẹrù inú ṣọ́ọ̀pù. Ó kó gbogbo ẹ̀ wá lọ. So irú ọmọ wo nìyẹn? Àwọn ọmọ tí kinní kan ò tọ́, tí ò rí ìyá tọ́, tí ò rí bàbá tọ́. Wọ́n lọ gbé fún Aláàfin. Aláàfin náà mọ̀ pé nǹkan kan wà téyàn ò gbọdọ̀ jẹ. Ẹ wo ìdọ̀tí tó ń kó bá ọ́fíìsì yẹn sìn. Ṣé àwọn ìyàwó Ọọ̀ni of Ifẹ̀ ṣé wọ́n lè lọ fẹ́ rú èèyàn bẹ́ẹ̀ yẹn? Ṣé wọ́n lè lọ fẹ́ rú èèyàn bẹ́ẹ̀ yẹn? Rádaràda. Àwọn ọmọ onídọ̀tí. Àwọn ọmọ onídọ̀tí tí ò bá ṣe pálàfin náà Portable sọ̀rọ̀ sírú Aláàfin. Ẹgbẹ́ ń gbígun ó ń sọ̀rọ̀ sírú Aláàfin tí ò bá ṣe pórí ẹ̀ burú bí egun tó ń léwèrè ọmọkọ́mọ. Anyways ẹ̀yin ará Abẹ́òkúta ẹ bọ́ síbí o. Kí ló ń ṣẹlẹ̀ sí yín bẹ̀ yẹn? Kí ló tó ń pààyàn ṣeré lábẹ́òkúta bẹ́ẹ̀ yẹn? Débi pé last week ọmọ ọ̀sẹ̀ méjì wọ́n náà dúnbú ẹ̀ mọ́nú yàrá. Ọmọ ọ̀sẹ̀ méjì wọ́n náà dúnbú ọmọ yẹn mọ́nú yàrá. Láíláí Ọọ̀ni of Ifẹ̀ ní taste now. Ẹ lọ gbogbo àwọn babes tí Ọọ̀ni of Ifẹ̀ fẹ́. Kí ló ń ṣẹlẹ̀ sí yín lábẹ́òkúta tẹ́ ń pààyàn ṣeré ń bẹ̀ yẹn? Ṣé gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ wà nílùú yẹn ṣá ní Abẹ́òkúta yẹn lógùn state? Mi ò rò pé ọjọ́ kan jí ká má rí pé wọ́n ná pààyàn kán múyàn kán ná pààyàn. Àǹtí Adétutù ẹ ṣọ́ra yín o. Ó yá ó dàárọ̀ everybody.
àǹtí Adétutù ń fi mí ṣe yẹ̀yẹ́ àǹtí Adétutù ó dàárọ̀ ẹ ṣọ́ra yẹn yé fi mí ṣe yẹ̀yẹ́ yé fi Ọ̀yọ́ state ṣe yẹ̀yẹ́ Aláàfin ló fa dó dá gbogbo eléyìí sílẹ̀. Aláàfin ló dá gbogbo rátìràtì yìí sílẹ̀ tí wọ́n lọ ń fẹ́ rú tó ń gbà tán wà láyé tán fáwọn ọmọ tán ní class tán lọ ń fáwọn ráṣọ ọmọ. àǹtí Adétutù ó dàárọ̀ Queen Dami, Badirat and Anu has run away before Alafin demise. Àwọn parents wọn náà jẹ́ kán fẹ́ Alafin wọ́n fi wọ́n ṣe sàárà ni. Your vacation náà wà láta ẹ kú gbádùn o. So di January kẹ́ tó resume. Ó yá mi ò sọ̀rọ̀ mọ́ à ń lọ ó dàárọ̀ àǹtí Adétutù fi mí ṣe yẹ̀yẹ́ wọ́n fi àwa Ọ̀yọ́ state ṣe yẹ̀yẹ́ wípé wọ́n gbà yàwó wa Portable gba yàwó wa Portable ti lọ bá yàwó wa sí. Yé tẹ́ bá jẹ́ kọ́bẹ̀ ní jóná èmi àti yín máa jà. If you allow me to burn my soup we go fight. Tẹ́ bá jẹ́ kí ọbẹ̀ mi jóná. Yé. Yé pa mọ́lẹ̀. Ẹ jẹ́ kí n concentrate. Ẹ jẹ́ kí n concentrate lórí ọbẹ̀ tí mò ń ṣe kó má lọ jóná. Àǹtí Bọ́lá ti fún mi lọ́wọ́ mo ti weak. Àǹtí Bọ́lá ti fún mi lọ́wọ́ so mo ti weak. Ó yẹ ká lọ sùn ẹ jẹ́ ká lọ. Dami dojú ti àwọn fámìlì ẹ̀ àwọn fámìlì ẹ̀ ní kọ́kọ́ ló dojú ti ẹ̀jẹ̀ aṣọ tọrọ ó dájú ó dojú ti àwọn ará Ọ̀yọ́ kì í ṣe fámìlì ẹ̀ nìkan ló dojú ti ó dojú ti ará Ọ̀yọ́ àṣé kábíyèsí yín kọ́ ló fẹ́ ṣará Ọ̀yọ́ ni yín ńlọ ìsọnù ni wá gẹ́gẹ́ bí iná ìsọdún ni wá àbí kò burú iṣu èèyàn ló ti ọwọ́ èèyàn bọ́ epo tá a bá fẹ́ Dami ànírí wọ̀sí Ọ̀yọ́ Aláàfin ojo pàṣẹkẹrẹ ọmọ Àtìbà kì í bólówó kó dowó ìbá ṣe kiri kan kó dẹ̀rinlẹ̀ àṣé kó lè dìjà àṣé kó lè dákọrin ẹ bá mi tọ́jú Aláàfin o Ọ̀yọ́ Mèsì ẹ tọ́jú Lámìdí kó wá kó máa ro ṣẹ̀kẹ̀rẹ̀ Aláàfin kó máa ro ṣẹ̀kẹ̀rẹ̀ Aláàfin Bánjí kó máa ro ṣẹ̀kẹ̀rẹ̀ Aláàfin o kó máa ro ṣẹ̀kẹ̀rẹ̀ Aláàfin ojo pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà ni wá ẹ lọ sùn mo sẹ́ndì ní báàgì kí fún yín lọ́bẹ̀ jẹ máa sẹ́ndì ẹ̀ tí bá ṣe tán ẹ ṣé o gbogbo èyí tẹ̀ ń da staff fún mi ẹ ṣé mú o àṣìṣọ láàárọ̀ ọ̀la o ẹ jẹ́ n concentrate ká má ju ọbẹ̀ o ẹ jẹ́ n concentrate o Aláàfin dó Dami a ó bá do àǹtí Yẹ́misí ẹ máa wà àwọn ọmọ Ọ̀yọ́ ọmọ Bọ́lá ń lè jìde you are welcome jèrè nígbà fún Portable back to sender la máa fún Portable ṣe ń gbọ́ Adeka's outfit I will do Adeka's outfit tomorrow ẹ má pa mí talking is not easy I will do Adeka's outfit tomorrow Jerry Eze would like to taste that food alápá má ṣiṣẹ́ ni ọmọ yẹn àwọn ọmọ ọ̀lẹ wọ́n pọ̀ wọn ò fẹ́ ṣiṣẹ́ owó ọkùnrin náà ń wá wọ́n dẹ̀ ní àwọn customer labroad àwọn customers wọn abroad náà pọ̀ sí jù àwọn ọkùnrin abroad àwọn náà máa ní kán ṣí kinní kan fún àwọn kan ṣí kinní kan fún wọn ọmọ Bọ́lá lè jìde ojo pàṣẹ ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà you are welcome jèrè ọmọ Aláàfin ọmọ Ọ̀yọ́ Aláàfin nígbà fún Portable kó rọ́bìṣà Ọ̀yọ́ fún wa
tó bá fẹ́ bú Dami àti ìyá ẹ̀ kó bú wọn, kó bú Dami dáadáa, kó dẹ̀ bú ìyá ẹ̀, kó fi Aláàfin lẹ̀, kó má bá wa rọ́bìṣì ọ́fíìsì yẹn, kó bú Dami. Àtọjọ́ tó láyé ti dáyé ní kábíyèsí tí ń kóyàwó rẹpẹtẹ jọ, náà ti ń fẹ́yàwó púpọ̀, náà ti ń fìyàwó ṣe sàárà fún wọn. Àtọjọ́ tó láyé ti dáyé ni, ṣùgbọ́n mo kọ́ wọn lọ́mọ yẹn. Ó ní two sum, God bless you princess. Ó ní two sum lòun fi ṣe, ẹjọ́ tóun kọ́kọ́ fi ṣe. Ọmọ ọ̀lẹ ó wá bọ́ sórí social media, ó ń sun ẹkún egbére, ó ní Portable purọ́ mọ́ òun ni. Bí fídíò ẹ̀yẹn ti ẹ̀dá tó ló dà pé mo rìkọ́ọ̀dù bí tó ti ń rojọ́ ranù tí mo kọ́kọ́ ṣì lọ jèrè ẹ̀yin onídọ̀tí ọmọ dédé yìí. Fídíò ẹ̀yẹn dànù àbí mo ti delete ẹ̀ dànù. Àwọn ọmọ onídọ̀tí dédé tó bá yẹ pé oníṣẹ́ lápá tó concentrate, ṣé irú Portable ló yẹ kán bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀? Ṣé irú Portable ló yẹ kán bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀? Wọ́n á sọ kọ́ntán. Ó wá ń sunkún bí egbére. Oníṣẹ́ ṣe ń rí dáadáa àwọn ọmọkọ́mọ táwọn ọ̀yà wọn ò tọ́ yìí. Mo ń wá fídíò bí tí Dami ti ń sọ̀rọ̀ ni o. Ọjọ́ sí tí Gistlover dẹ̀ break news wọn pọ́n fẹ́ra, wọ́n deny o. Nígbà tán ò lè hide ẹ̀ mọ́, wọ́n gbéra wọn bọ́ta. Kírú ọmọ yìí. News Gistlover yẹn leléyìí. Ẹ wo irú ọmọ yìí, ẹ wo wọn àti kábíyèsí. Abẹ́rẹ́ wọn àti kábíyèsí. Òun náà rè àti bébì ẹ̀, ọmọ ọ̀lẹ alápá má ṣiṣẹ́. Fídíò bí tó ti ń sọ̀rọ̀ kiri tó ti ní kò rí bẹ́ẹ̀. Òun rè. Ṣé tí màmá ẹbí mi ní ṣe kọ́kọ́ fẹ́ mi pamọ́ ni mi ò ní freedom. Ṣé ń gbọ́? Ọ̀gá ni mo máa ń kù kiri. Ó máa nà mí gbogbo ojú mi máa pọ́n. Ó ò dẹ̀ kúrò. Ó ò dẹ̀ kúrò. Kémi tún wá jókòó kí n tún máa ṣe housewife olórí burúkú. Àwọn wèrè tó bímọ fún ẹ, àwọn yẹn ojú wọn ò tí ì là ní. Ọjọ́ tójú wọn bá là, ọjọ́ yẹn ni gbogbo wọn máa fi ẹ́ lẹ̀. Kò ní dáa fún ẹ Portable. Wọ́n lá pé mo wá. Kò ṣe pé mo wálé ẹ pé mo wá balẹ̀ ẹ jẹ́. Jẹ́jẹ́ mi ni mo dúró mi. Nọ́mà náà mo yẹ kí n ti fi bàbá yìí sílẹ̀. Ọjọ́ kan bàbá yìí dẹ̀ mú mi, ó ná mi, mo dákú. Ó dákú, ó dẹ̀ takú síbẹ̀. Mo ṣe máa lóyún fún ẹ. Tí bá máa lóyún lẹ́ẹ̀ni mo máa ní alágbàkọ. Tí bá máa ní oyún mo máa ní. Bọ́ mi ò lè lóyún fún un, àṣẹ lóyún fún un àtòrí gbogbo. Ọmọ mi ṣì kéré náà. Alágbàkọ ó lẹ́mi èmi mo pa ọba. After èyí ẹ̀ tí mo kúrò palace mo máa gbọ́ pé bàbá yẹn sick. Ókè ó ti kúrò lọ́dọ̀ kábíyèsí ló tọkàn tó kú, òun ló sọ yìí. After èyí ẹ̀ ni mo gbọ́ pọ́n no sick. No sick iná gbé wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú. Èmi ò kò sí kan tí mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi irú bàbá yẹn ṣe. Láti ìgbà tí mo ti wà. Ṣé wọ́n pé mi ò gbọ́ fídíò yìí tẹ́lẹ̀? Ó ní kò sí nǹkan tóun fẹ́ fi irú bàbá yẹn ṣe. Yéèpà ẹ̀kọ́ leléyìí. Ṣé ń gbọ́? Ó ní kí lóun fẹ́ fi irú bàbá yẹn ṣe. Mi ò tí gbọ́ fídíò yìí tẹ́lẹ̀, wọ́n send ẹ̀. Èmi busy. Ẹ jẹ́ padà sẹ́yìn. Ó ní kí lóun fẹ́ fi irú bàbá yẹn ṣe. Mo gbé. Wọ́n dú ẹ bàbí wọn ò dú ẹ. Ó ní kí lóun fẹ́ fi irú bàbá yẹn ṣe. Ṣé ó máa ní kábíyèsí ò bóhun sùn? Yéèpà mo gbé. Ikú wọn ló ń sọ, àyà mi ò já. Kó yá jẹ́ kú wọn o. Kó yá jẹ́ kú wọn o. Ṣé tí màmá ẹbí mi ní kọ́kọ́ fẹ́ mi pamọ́ ni mi ò ní freedom. Ọ̀kadà ni mo máa ń gùn kiri. Ó máa nà mí gbogbo ojú mi máa pọ́n. Gbogbo àpá ó wà lára mi nà. Ayé ẹ̀ máa bàjẹ́. So kémi tún wá jókòó kí n tún máa ṣe housewife olórí burúkú. Àwọn wèrè tó bímọ fún ẹ, àwọn yẹn ojú wọn ò tí ì là ní. Ọjọ́ tójú wọn bá là, ọjọ́ yẹn ni gbogbo wọn máa fi ẹ́ lẹ̀. Kò ní dáa fún ẹ Portable. Wọ́n lá pé mo wá.
kò ṣe pé mo wálé pé mo wá balẹ̀ ẹ̀jẹ̀ jẹ́jẹ́ mi ni mo dúró mi nọ́mọ̀ yẹ kí n ti fi bàbá yìí sílẹ̀ ọjọ́ kan bàbá yìí dẹ̀ mú mi ó ná mi mo dákú débi pé a ní láti máa parọ́ fún mọ́mì mi pé nǹkan ló ṣe mí pé nọ́mọ̀ pé òyìn kọ́ mi ni mo ṣe máa lóyún fún ẹ tí bá máa lóyún lẹ́yìn ni mo máa ní alágbàkó tí bá máa ní oyún mo máa ní bọ́ mi ò lè lóyún fún àṣẹ lóyún fún àtòrí mi ọmọ mi ṣì kéré náà alágbàkó ó lẹ́mi èmi mo pa ọba after a year tí mo kúrò palace mo máa gbọ́ pé bàbá yẹn sick ẹ̀yin èèyàn mi ò mọ kọ́kọ́ ń pakú Aláàfin mo ti fa Aláàfin sílẹ̀ after a year ni mo gbọ́ pọ́n no sick náà gbé wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú èmi ò kò sí kan tí mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi ru bàbá yẹn ṣe òkè bàbá òkú láti ìgbà tí mo ti wà pẹ̀lú wọn so ìgbà tí mo wá fi wọ́n sílẹ̀ náà máa wá kú. ó ní kò sí nǹkan tí mo fẹ́ fi àgbàlagbà ó wá sáré change ẹ̀ ó sáré change ẹ̀. èmi ò kò sí kan tí mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi ru bàbá yẹn ṣe òkè bàbá òkú láti no sick náà gbé wọn lọ hospital tó lórí burúkú nítorí tèmi náà ṣe kú èmi ò kò sí kan tí mo fẹ́ fàgbàlá kí ni mo fẹ́ fi ru bàbá yẹn ṣe òkè bàbá òkú láti ìgbà tí mo ti wà pẹ̀lú wọn so ìgbà tí mo wá fi wọ́n sílẹ̀ náà máa wá tí ò bá ń ṣokun ayé ọmọ kékeré ara mi màmá àgbàlagbà alágbàkó ayé ẹ̀ máa bàjẹ́ ní pọ́tébù ó ní jẹ́yàn mọ́ lágbára Ọlọ́run ó fẹ́ fi mí ṣẹ̀sìn Ọlọ́run máa fi ẹ̀ṣẹ̀ sí ipe mo kúrò lọ́dún ẹ̀ wà á máa rí mi báyìí inú ẹ̀ máa bàjẹ́ ni èmi máa lọ sókè lókè ni mi ò ní wálẹ̀ mọ́. lọ wá ṣeéṣe ìyẹn nìkan ni pride ẹ kó ṣì dànù àwọn ọmọ fọ́ọ̀mù. no one is perfect o ṣùgbọ́n wọn lápẹ́ ògbó mi jẹ́ lójú mi pẹ̀lú gbogbo irọ́ tó pamọ́ ní pọ́tébù ó ní jẹ́yàn ọmọ gbogbo nǹkan tó bá kó jọ á máa dàwọ́ ni. story gbogbo nǹkan tó bá kó jọ ó máa dàrú torí kò fẹ́ mọ́ orí ẹ burú tó jẹ́ pé àní kò má ní ọkọ that office alone is a big pride for you tí o bá ń ṣe ọ̀lẹ alápá má ṣiṣẹ́ o wá lọ fẹ́rù Portable máa bú ẹ kò bú àwọn ìyá tán bí ẹ àti bàbá tán bí ẹ ó lọ ń bú Aláàfin ó kó Aláàfin tó ti wàjà Aláàfin tí ò sí láyé ńgbà tó bẹ̀rẹ̀ sí ń dó ẹ ó bẹ̀rẹ̀ sí ń bú Aláàfin àwọn ọmọ òfò déédéé àwọn ọmọ ọ̀lẹ àtòbò jẹ́ wọn mọ́ wọ́n ti fi ṣe wọ́n kọ́ má ṣiṣẹ́ tiwọn ọkùnrin náà máa wá kiri títì ọkùnrin tó ti ṣẹlẹ̀ tó ti ṣebẹ̀ tó ti jiná tí Portable ò bá lówó lọ́wọ́ ò ní fẹ́ kẹ́ kó ṣì dànù ìtorí owó tó rí lọ́wọ́ Portable ló ṣe fẹ́ ká ní Portable ò lówó lọ́wọ́ kò ní fẹ́ kò lè fẹ́ Portable and the earlier the better tí Portable náà máa mọ̀ pé owó òun náà ń fẹ́ the better for him. ó ní kí ni mo fẹ́ fi rú bàbá yẹn ṣe ó wá sáré yí padà ó mọ nǹkan tó ń sọ nígbà tó bímọ tó fún kábíyèsí tó ti lówó díẹ̀ ló sá lọ ó mì pé she is that kind of a lady ẹni ọkùnrin tó bá bọ́ sọ́wọ́ ẹ̀ ó máa use wọn ó máa dump wọn ni ó use kábíyèsí ìgbà tó ní kó lọ fẹ́ kábíyèsí kí ló ní tí ò sá lọ́dọ̀ kábíyèsí ó wá bímọ tán ó ti attain height kan ó wá sáńbẹ̀ ó ló ti kúrò bẹ́ẹ̀ kí kábíyèsí tó kú the same thing tó ṣe lọ́dọ̀ kábíyèsí ló tún ló ṣe lọ́dọ̀ Portable ó fọ́ Portable for 2 years ó stabilize financially ó tún sá lọ́dọ̀ ẹ̀ àwọn tó bá ń believe ẹ no ma believe ẹ pé Portable ò gbádùn for real but ìwọ gangan this lady ó lè ní ara àwọn obìnrin tó máa ń use ọkùnrin lélẹ́yìí all they go for ìlọ́dọ̀ ọkùnrin pé kán wá bọ́ ṣe máa get owó lọ́wọ́ ọkùnrin tó bá ti wá stabilize ó ti stabilize financially to some extent ló ṣe sá mọ́ Portable lọ́wọ́ ìjọ́ òní fídíò wọn yìí surface tọ́jọ́ ṣe love in Tokyo less than 2 weeks o táwọn méjèèjì ṣe love in Tokyo lórí Instagram ó ń use ọkùnrin ni ó ti wà stabilize financially tó bá tún lọ náà yẹn tán á tún wá ọkùnrin míì tó máa gbowó lọ́wọ́ ẹ̀ àwọn ọkùnrin ni kán máàkì irú ẹ̀ kán máàkì ẹ̀ pélé yóò ṣe wife material ẹni tó ibi tí oúnjẹ ti sè availability ló ń wá tí oúnjẹ ti sè tó ti jiná tó máa torí bọ̀ níbi tó ń wá nìyẹn tí yẹn náà bá tún lówó tó ti àmì tó gbowó lọ́wọ́ yẹn tó rí pé òun tún ti wà okay á tún wá mistake yẹn á tún sá lọ ẹ wo bó ṣe kó kúrò nílé Portable kò sọ fún Portable òun Portable lòun kàn délé lòun bá lé tó wà lófìfo ó gbọ́n kò lóyún fún Portable fún ọdún méjì ó wá lóyún ń bàjẹ́
oyún bàjẹ́. There's another video ẹ jẹ́ lọ sórí Instagram TV Portable gbé jáde tó dà kó sọ pé òun lóyún níbẹ̀ ó wá ń gẹ̀rẹ́ sí Portable ó mọ̀ pé orí Portable pé ẹ kàn fẹ́ máa gbowó àbí ẹ fẹ́ ayé ẹ̀yẹ yín kò ní jẹ́ kọkùnrin kankan pè yín mọ́ ìwọ ló kọjá yìí ẹ in fact mo wá ń support Portable ṣùgbọ́n kó gbẹ́nu kúrò lọ́dọ̀ Aláàfin ó dá bó ṣe yẹ̀yẹ́ gẹ́ẹ̀lì Portable get scope nǹkan tó fẹ́ ṣe fóun fídíò yẹn dà àbó ti yọ ó ń bọ̀ ó dà pé Portable ti yọ fídíò yẹn ó ti yọ nínú fídíò yẹn gẹ́yẹn sọ wípé òun lóyún ó ń fọwọ́ pa ikùn ẹ̀ nínú fídíò tí mò ń sọ yẹn ó ti yọ kúrò lórí péèjì ẹ̀ àwọn ọmọ ọ̀lẹ ọkùnrin mi ló tún máa wá bẹ̀ yẹn o tó ti lówó lọ́wọ́ o òun ló máa wá o user wọ́n pọ̀ títì. mi ò ẹ̀fọ́ ṣe pé fún ẹnì kankan rí ó dẹ̀ gbọ́ mi jó lẹ́jú mi ó sọ mẹ́sẹ̀jì wà nínú ẹ́fídẹ́ǹsì wà ó lóun máa gbé gbálé mi lórí ta ló máa gbọ́ nǹkan bẹ́ẹ̀ tó máa lóun máa dúró ó lóun máa gbé gbálé mi lórí ayé ẹ̀ máa bàjẹ́ ní Portable. tó bá lóun máa gbégbá ilé ẹ lórí gbẹnu ẹ sọ̀hún ìwọ náà ní pé tó bá fi lè fẹ́ yàwó mi ò máa pa ó tó kó sọ pé òun máa gbégbá ilé ẹ lórí no kí ló fẹ́ má bọ̀ máa dúró síwájú kámẹ́rà tó bá fẹ́ wá bá mi ṣe kọ́ọ̀nù yẹn náà wá ṣe kọ́ọ̀nù yẹn ọmọ olè fọ̀ àwọn olè alápá má ṣiṣẹ́ there are so many like that wọn ò ní nífẹ̀ẹ́ ọkùnrin owó ẹ̀ náà fẹ́ Portable gẹ̀ẹ́tì ẹ̀ ó mọ̀ pé owó òun ló fẹ́ gbà mo láìkì bó ṣe yẹ̀yẹ́ ẹ lọ ń gba owó lọ́wọ́ ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀ ń gba owó ọwọ́ ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ kí lẹ̀ ń gbowó ẹ̀ fún kí lẹ̀ ń gba owó ẹ̀ fún ó wá ń ṣe ní yànkan ọ̀dọ̀ Aláàfin tó mú ẹ lọ náà ó mọ̀ pé ò nífẹ̀ẹ́ Aláàfin kí ló wá dọ́dọ̀ Aláàfin ìgbà tó mú ẹ débè ò gbọ́dọ̀ sápò ò lè fẹ́ ó wá bí wọn fún tán ó ti get owó to some extent a rí gbogbo profile ẹ̀ náà tó fi ń ṣakọ tẹ́lẹ̀ ó ná gbogbo àwọn aṣọ tí Aláàfin rà fún yín ó wá gba gbogbo yẹn tó wá sá lọ́dọ̀ Aláàfin ó yẹ̀ṣẹ̀ máa sá lábí ọkùnrin. látìgbà tí mo ti wà ní ẹ ọkùnrin mi ò gun àyà mi rí wọn lápẹ́ wà nìkan ló máa ń gun àyà mi Portable ọlọ́mọ á fi story ó lọ́kùnrin mi ò gàyà òun rí ṣé tó bá mú ẹ lọ sọ́dọ̀ Ayílála o lè búra ipọ́kùnrin mi ò gàyẹ nígbà tó wà lọ́dọ̀ Portable ìwọ tó sá lọ́dọ̀ Aláàfin ìwọ tó yẹ pé Aláàfin ò tí ì kú tẹ́lómi ti ń bẹ̀ sùn ṣé ó lè búra ẹ̀. Story. Àwọn èèyàn wo. Ṣé ń gbẹ́jọ́ òfò bóyá ó ti spin Portable títí kó gbé mọ́tò fóun yìí ò dá lóhùn ó ní tóun bá ń jáde ọ̀kadà lòun ń gbé kiri àwọn ìyàwó Portable ń gbé mọ́tò kí ni ẹ má wọ̀rí kí ni kíyàwó Portable máa gbé kiri kíyàwó Portable máa gọ̀kadà kí wọ́n máa wa mọ́tò kiri kí ló tẹ máa ń pàtàkì ara yín gbẹ̀yìn sáìṣìkì ni ẹ̀ sáìṣìkì ni máa lọ́ ń wáṣẹ́ ṣe ni ó fẹ́ ṣe sáìṣìkì ni ò lọ́wọ́lọ́wọ́ oníṣẹ́ lọ́wọ́ wàá jẹ́ ìdọ̀tí bẹ́ẹ̀ bá máa ṣe sáìṣìkì ló gbọ́dọ̀ níṣẹ́ lápá wàláì wàá ní iṣẹ́ wàá ní owó lọ́wọ́ or else ìyá ojú àríri kúrì etí àgbọ̀gbọ̀kúgbọ̀ abẹ́ máa gbọ́ kọ́ntọ̀kọ̀ntọ̀ ìyàwó kínní ó ń wa mọ́tò òun wọ̀ kádà orí ẹ̀. ṣé ẹ̀ ń kọ́ṣẹ́. ṣé pọ́sibú kí n pa
ṣé ń gbọ́rọ̀ ẹni tó ti kúrò lọ́dọ̀ Aláàfin k'Aláàfin tó kú ó ní ṣé tí bàbá ọmọ òun bá wà láyé òun máa bá ẹni tó ń jẹ́ Portable ó Aláàfin ò mà tí ìkú tó mà ti ń link ẹ mọ́ Portable tí Gistlover ti ń link ẹ mọ́. Internet does not forget. Ẹ máa gbọ́rọ̀ burúkú tó fẹ́ máa pa onírọ̀ òfò irú ẹ̀yìn ò lọ irọ́ tó ń pa yẹn mo ń bọ̀ o ẹni sùúrù o ẹ má jẹ́ kí n sí ọbẹ̀ tí ò ní dùn o ẹni sùúrù o ẹ jẹ́ n fi gbogbo dédé náà sínú ọbẹ̀ mi ná ká tó continue I dey go cup kó má jẹ́ pé a máa ṣe ibẹ̀ tán ọbẹ̀ ò ní dùn a dẹ̀ nílé ìdá padà yóò wà kí ló kùn okùn seasoning yóò wà yóò rí ya Angel ó lè bá mi bẹ́ẹ̀kì kíní yìí kàn kó lè yí easy fún mi mò ń bọ̀ o ẹ jẹ́ à taste ọbẹ̀ bóyá ó dùn ẹ máa gbọ́ ọmọ tó sá lọ́dọ̀ Aláàfin ẹ máa gbọ́ irọ́ tó ń pa ó yá kò tí ì tán yìí kùn ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́rọ́ tọmọkọ́mọ yẹn ń pa. ayé tí mo máa dá ẹ lónìí lọ́wọ́ kò sí nǹkan tí mo fẹ́ sọ ṣé ti yẹ Portable lágbára ọlọ́wọ́ lápẹ́ òpá mi lẹ́kọ̀ọ́ lójú mi lórí kan asunkun ro ọmọ àkókò òjijì ni o fẹ́ fi mi àkókò lọ́yọ́ ń láti kì ìgbà tí mo ti mọ bọ̀bọ̀ ìyá àti kìíní sí ẹ̀yìn èèyàn láti ìgbà tí mo ti mọ̀ mí ò ẹ̀fọ́ lọ bá ọkùnrin bí ọ̀kadà ni mo máa ń gbé kiri ìyàwó ẹ̀ máa gbé mọ́tò kiri tíyàwó ẹ̀ bá ń lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ ó máa gbé mọ́tò máa gbé kan láwọn mọ́tò ẹ̀ èmi ò bí mo máa gbé ọ̀kadà mi ò dẹ̀ torí ẹ̀ mi ò sọ pé ẹ wáì tí mo ṣe ń gbọ́ ọ̀kadà mo ń gbé ọ̀kadà kiri ìyàwó ẹ̀ kú mọ́tò normal mo ti rówó rí ọkọ̀ kí wọ́n mi gbé mi ni mo pa bàbá ọmọ mi ṣó pọ́sibú kí n pa bàbá ọmọ mi àbí ọ̀rọ̀ pé bá ṣe kú ó dùn mọ́ normal ó ní normal òun ti lówó rí ẹ bá mi béèrè kí ló fowó yẹn ṣe Dami olóò ti rówó rí owó tó rí kí ló fi ṣe tóró yẹ kó máa increase sí lọ́wọ́ ẹ̀ ni ẹ ti fi ra bone straight ẹ ti fi ṣe àwọn nǹkan ẹ ti ná fún nǹkan tí ò yẹ kẹ́ ẹ ná fún ẹ ti fi ra léèsì láti fi ṣe competition oní normal olóò ti rówó rí owó tó rí níbo ló wà kí ló fi ṣe torí tó bá lówó lọ́wọ́ ni tó ní tó fèsì ṣá ẹ tí ọmọ ẹ ká ẹ lára kò yẹ kó dọ́dọ̀ Portable ó lè owó ló bá dọ́dọ̀ Portable ó ní normal òun ti lówó rí ń gbọ́dọ̀ lówó yẹn wá kí ló fi ṣe. bàbá ọmọ mi wà láyé mo máa ọmọ ẹ tó ń jẹ Portable wà láyé ṣé mo máa dá ẹ lónìí ṣé mo máa dá ẹ lónìí. ẹ máa wo sentiment tí gẹ́ ìfẹ́ máa stay ó fẹ́ máa sunkún bí ìpọ́bẹ́ ikú kábíyèsí dùn tí ọmọ ọkọ mi bá wà láyé ṣe máa dé lóhùn ni ṣé ń gbọ́ kọ́tọ̀kọ̀tàn ó lóhùn taste owó rí náà mú ẹ ló ń gbé palace tẹ́lẹ̀ wo ilé tí Portable gbà fún ẹ Portable níyàwó ó mọ̀ pé ó níyàwó kì í ṣe ẹyọkan kì í ṣe méjì òun gba ṣọ̀wẹ́kẹ̀ lórí social media bíi pé kò níyàwó mi kí ló expect inú àwọn ìyàwó yòókù dùn àbí ìyàwó tó wà nínú ilé ẹ̀ lọ́jọ́ tí nǹkan kan ò sí lọ́wọ́ ẹ̀ tán wá fi débi tán dé a máa wò ẹ́ a máa pàtẹ́wọ́ fún gbogbo yín àjàtúkàǹtà gbáàrì ẹ lè Portable the only person tí ẹni tó lè yẹ̀yẹ́ Bẹ́wàjì ṣé ojú wa ń bí kọ́ ni Portable gbé Bẹ́wàjì sórí social media tó nà ń pankẹ́rẹ́ ojú wa ń bí ni so who are you tí Portable ò ní yẹ̀yẹ́ ìgbà tó ń yẹ̀yẹ́ ìyàwó ẹ̀ tó bímọ fún nínú ilé ẹ̀ kí ló ṣe sí ó wà ń bẹ̀ náà ìwọ ló fi ṣe comfort ńgbà yẹn tóun àti Bẹ́wàjì tó yẹ̀yẹ́ Bẹ́wàjì tó yamayama tó fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí social media ẹni tó lè fàyàwó tó bímọ rẹpẹtẹ fún tó lè fàyà ìyàwó tó ti bá jẹ̀yà tó ń jọ wà láti ilẹ̀ tó lè ṣe yamayama lórí social media who be you who you be tí Portable ò ní sọ̀rọ̀ sí ẹ will you get ara yẹ kó jẹ́ ká gbọ́ràn ẹlẹ́jọ́ asunkún rojọ́ ó wá fẹ́ máa sunkún gbà tó fẹ́ sọ̀rọ̀ ikú kábíyèsí tí kábíyèsí bá wà láyé ni so ká lè lódùn ẹ̀ ìwọ tó ti fi kábíyèsí lẹ̀ tó bá nífẹ̀ẹ́ kábíyèsí ò ní kúrò lọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ pé ìfẹ́ ló fi fẹ́ kábíyèsí ò ní kúrò nínú ilé kábíyèsí ìwọ fún rẹ sọ from the beginning ó lóò ti kúrò lọ́dọ̀ kábíyèsí ti pẹ́ kan tó kú
ó sì ń bẹ̀ tán fi kú ó ní after tó kúrò ló gbọ́ pọ́n sick lẹ́yìn yẹn náà wàjà ẹ̀yìn yẹn ní kábíyèsí wàjà tó ekún ewé wá lẹ́kún rọ́ tó ń sun. Shame on you and your parents at your age. Níwọ tó jẹ́ wípé somebody said this girl jump Alafin compound first to go meet men in Lagos. Ṣé ń gbọ́ṣẹ́? Ṣé kìí ṣe girl yìí náà sọ pé Fuji musician kan bá sùn nígbà kan ṣóhun ni? Torí Portable mention ẹ̀ ó láwọn olórin ń do. Ṣé kìí ṣóhun ṣá? Ẹ má bínú ẹjẹ́ tún wọ ọbẹ̀ mi o. Ẹ̀hẹ́ ó ti pa sánsán. Ọbẹ̀ mi ti ń sa sánsán. Chicken is ready. Ẹ jẹ́ n páàkì chicken. Ẹ wá jẹun o. Ṣé ká pákéjì tí yín ká sẹ́ǹdì rẹ? Yéè, ilé ti ready. Ó sọ kutu wọ̀yọ̀. Àbí báwo ló ṣe máa ń sọ? Ṣé ń gbá àwọn ọmọ kọ́ ọmọ? Àwọn ọmọ tí kíní kan òbí. Ókè kìí ṣe léyìí. Ókè. Torí mo gbọ́ pọ́n sọ pé ìkan nínú wọn. Wọ́n ní Fuji musician kan ṣe kéré wà fún. Tí ò bá ń ṣe wípé ẹ ti ẹ̀gbọ́n náà ṣe bọ́lá yá àtijọ́ wọn ní wọ́n ń dún ọkọ ìyàwó ọba ni ìsìn wọn ti ń fi ìyàwó ọba ṣe dọ́gí. Angel Fifi wá bá yẹ ṣe sweet corn o gbogbo wa la máa jẹ o mo mọ̀ pé it's been tiring for you but even at that I need your help. Ṣèbáyé ìgbà kan wọ́n ní pé wọn ò kí ń báyàwó ọba ṣe kéré wà ni gbogbo àwọn tó máa ṣe kéré wà fún ìyàwó ọba máa yìí wà láyé wàhálà dé kò sí agbára kankan mọ́ àbí bóyá wọ́n dẹ̀ kan sọ bẹ́ẹ̀ láyé ìgbà yẹn tí ò rí bẹ́ẹ̀ torí irọ́ ti pọ̀ jù nínú àwọn nǹkan tó ń sọ fún wa irọ́ pọ̀ àwọn láíláí lover ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ irọ́ yẹn pọ̀ wọ́n ṣàdín irọ́ oríṣiríṣi wọ́n ń dáyàwó ọba wọ́n ń dáyàn kọjá tó bá lóyún wọ́n ń gbálẹ̀ lóru wọ́n ń fọṣọ lóru wọ́n ń ṣe kinní kan gbogbo ẹ̀ irọ́ ló bá dé wọ́n ṣàfi orí oríṣiríṣi wọ́n fi so wá mọ́lẹ̀ ká má lè think. Portable will do part 1 to 10 for her. Irọ́ ó dà pé Portable ti sober o Portable náà láìkì kinní tá à ń sọ yìí ó dà pé ó ti sober fídíò tó ṣe fún tó gbé síta ó ti delete ẹ̀ bá ṣe ń sọ yìí Portable ti lè má lọ bẹ̀ẹ́ bó ṣe ṣe wèrè fún ìyàwó the other lady tó ń fẹ́ tó lọ fẹ́ Koko Zaria lọ́jọ́ sí tán dragi Portable tí Portable fẹ́ dákú gbà yẹn tí Portable Koko Zaria yóò gbádùn torí mo ti sọ pé mi ò ní ṣe kíní kan mọ́ tó ń mọ́jú at the end of the day ó mà bá ènìyàn parí ìjà not ọba ṣanṣáyàn of today bọ̀ṣẹ́ ayé àtijọ́ sórí bẹ́ẹ̀ àbí wọ́n kàn parọ́ fún wa sórí bẹ́ẹ̀ lóòótọ́ because nǹkan tá ti gbọ́ ni wípé wọ́n ti lọ warn Portable because ó ti delete fídíò tó gbé jáde ibi tí kẹ́hìn lóhun mi ò rí lórí Instagram. It seems she was the one that the first daughter of Alafin gave a dirty slap to. After, sorry, network ìsàlẹ̀ yìí máa ń ṣe bákan, and she suddenly off. Sorry, the signal is always weak downstairs. Ó mo ṣe máa ń dúró kò sókè ṣe show. Ẹ jẹ́ àgbọ̀n nǹkan tó ń sọ tán. Àbí ọ̀rọ̀ pé bá ṣe kú ó dùn mọ́ mi inú. Ṣé wàá rò pé tó bá gbé bàbá ọmọ mi wà láyé mo máa. Ọjọ́ tí ń lọ, I have to stop now. Okay, that was when Ifa used to choose the Oba. Okay, somebody said it is true, they want Portable. Kò gbé ríǹgì lọ ẹ lọ́wọ́ òde wà lọ́dọ̀ ẹ̀ for 2 years. Òun bá gbénu ilé ó gbalé fún ẹ̀ ó ṣèṣe ìyàwó. Ẹjọ́ kẹjọ́ lẹ́jọ́ tó rò yìí. Tó bá yẹ pé wọ́n ti wọ́n Portable ó bẹ́tà kó fèsì Dami kó yọ ọ̀rọ̀ Aláàfin kúrò ńbẹ̀ kó fèsì wọn àti ẹ̀nàjọ́ dúnàádúrà ẹnu ẹ̀ yẹn
kó fèsì Dami, kó wọ́ ìyá Dami, kó wọ́ bàbá ẹ̀, kó bá wa yọ ọ̀rọ̀ Aláàfin kúrò ń bẹ̀. Aláàfin kì í ṣe ènìyàn Aláàfin ní àwọn kábíyèsí náà ti ń fún wọn níyàwó tó ń fẹ́ yàwó púpọ̀ tó máa fún wọn lọ́mọ kékeré gan, ó tẹ́ wọn lọ́rùn ni. I have to go now, ẹ jọ̀ọ́ kí n lè parí nǹkan tí mo ṣe. Tó bá di ọ̀la ẹ jẹ́ tó bá di ọ̀la àṣẹ Adekas. Lovers all over the world, a lérò pé ẹ ti wo fídíò láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ rí i pé àwọn èèyàn contribute. Tí ẹ̀yin náà bá wò ó tẹ́ wò láti ìṣẹ̀bẹ̀rẹ̀ dópin, ẹ máa ní full understanding nípa gbogbo àwọn contribution àwọn èèyàn lọ́ndà comment section. So ẹ jẹ́ ká mọ opinion tẹ̀yin náà, ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ share. So we love you all. Thanks for watching.